A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Láti bí oṣù méjì sẹ́yìn ni àjàkálẹ̀ àrùn ibà lásà ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Benue, ní èyí tí ó ti yọrí sí ikú ènìyàn 9. Alámòjútó àjàkálẹ̀ àrùn ní ìpínlẹ̀, Dókítà Sam Ngige ṣe àfihàn yìí lánàá fún àwọn akọ̀ròyìn bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lára àwọn tí wọ́n ti di olóògbé yìí ń gbé ní ìpàgọ́ Ogunléndé IDP camps. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìwádìí, ìpàgọ́ Ogunléndé ni ajẹlójú onílé pọ̀ sí jù, ìyẹn eku. Bí eku tí ó ń pín àìsàn yìí bá wà ní agbègbè ìpàgọ́, èyí túmọ̀ sí wípé iṣẹ́ pọ̀ fún wọn láti ṣe kí wọ́n má baà ní àjàkálẹ̀ àrùn tí agbára ò ní ká. Dókítà Ngige ṣàlàyé wípé ènìyàn 54 ni ó ti kó àrùn ibà lásà láàrin ìpínlẹ̀. Lára wọn ni àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn àti àwọn ará ilẹ̀ ìpàgọ́ Ogunléndé. Dókítà tẹ̀síwájú wípé ẹ̀sùn 4 ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ níbi ìpàgọ́ ọ̀sẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gúnmá. Àrùn yìí sì ti tàn ká dé ìjọba ìbílẹ̀ 7 nínú 23 tí ó wà ní ìpínlẹ̀. Lára wọn ni Obi, Mkpokwu, Gwa West, Makurdi, Gúnmá, Gwa East àti Ukum. Bí wọ́n ti fìdí ikú 9 múlẹ̀ tí wọ́n sì ti sin wọ́n gẹ́gẹ́ bí ìlànà òfin ètò ìlera ní agbègbè tí wọ́n ti ṣẹ̀ wá. Alámòjútó ìlera yìí ṣàlàyé wípé àwọn tí ń gbé ìgbésẹ̀ láti rawọ́ àjàkálẹ̀ àrùn yìí mọ́lẹ̀. Ìjọba ìpínlẹ̀ ti ṣe ìlànà òfin sínsìn ẹni àrùn yìí bá pa. Ó ní àwọn tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ará ìlú bí ó ṣe mẹ́nuba ìpèníjà tí ó wà ní ibi ìpàgọ́. Lára rẹ̀ ni àpọ̀jù èrò, àìsí ìmọ́tótó, àìsí oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 3 ni wọ́n jí gbé tí wọ́n sì rí ẹnìkan gbà padà lẹ́yìn tí àwọn agbébọn ṣe ìkọlù sí mọ́ṣáláṣí. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ ọlọ́pàá ASP Yazid Abdullahi tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú Gúúsù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, ní ọjọ́ 29 oṣù kejì ọdún 2024 láàrin aago 5 ààbọ̀ ìdájí, àwọn agbébọn tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ wọn pẹ̀lú oríṣiríṣi ìbọn alárìífín ayẹta yọ́ wọ inú mọ́ṣáláṣí pẹ̀lú èròǹgbà àti jíìyàn gbé, ṣùgbọ́n àwọn èrò mọ́ṣáláṣí rí ọ̀nà sá mọ́ wọn lọ́wọ́. Yàtọ̀ sí àwọn àgbàlagbà 3 tí wọ́n rí jí gbé lọ sí ibi tí ẹnìkankan ò mọ̀. Bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe gba ìròyìn yìí ni wọ́n ta mọ́ra pẹ̀lú àwọn ikọ̀ atófiṣẹ́-ogun rán láti lọ ṣe àwárí àti àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé. Ikọ̀ yìí tọpinpin àwọn adàlúrú yìí dé inú igbó Dangateru. Èyí ló mú wọn yọ̀ǹda ọ̀kan nínú àwọn tí wọ́n jí gbé tí kò rìn bá wọn dọ́gba kí wọ́n tó dóòlà rẹ̀. Ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn ìyókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn lọ́balọ́ba ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ti pè fún àtìlẹ́yìn tó jinlẹ̀ láti ọ̀dọ̀ ìran Yorùbá sí ìjọba Ààrẹ Bọ́lá Tinubu. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ buọwọ́ lù. Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì pẹ̀lú àwọn ọba 8 mìíràn níbi ìpàdé lọ́ba kan tí ó wáyé lórí ààbò ní Ifẹ̀ Grand Resort, Ilé-Ifẹ̀ lánàá. Ìpàdé tí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ṣe ìdásílẹ̀ rẹ̀ ni a ti rí Gómìnà Adémọ́lá Adélékè láti ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ Yorùbá. Lára àwọn tí ó tún péjú-pésẹ̀ síbi ìpàdé yìí láti rí Ọlọ́wọ̀ ti Ilẹ̀ Ọ̀wọ̀ Ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnóyè kẹta Ọ̀sẹ̀máwé ti ìlú Oǹdó, Ọba Victor Kíládéjọ Déjì ti Àkúrẹ́, Ọba Aládétóyìnbó Ògúnládé Ọwájérò ti Ìjerò-Èkìtì, Ọba Adébáyọ̀ Adéwọlé àti Àkárìgbò ti Ilẹ̀ Rẹ́mọ, Ọba Babátúndé Àjàyí. Àwọn ìyókù ni Olówù ti Ilẹ̀ Òwu, Ọba Sàká Mátẹmilọ́lá, Olójúdó ti Ìdó-Fábórò,
Ọba Ayọ̀rìndé Ìlọ̀rí Fábọ́rọ̀, Aláyémọrè ti Ìdó-Ọ̀ṣun, Àràgbìjí ti Ìrágbìjí, Àkúrẹ́ ti Ìkirè Ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ìpàdé yìí ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àtìlẹ́yìn fún ààrẹ yóò ṣe àǹfààní fún ìran Yorùbá àti orílẹ̀-èdè lápapọ̀, pàápàá jùlọ fún ìdàgbàsókè, bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ìkọlù "Organized Systematic Attacks" tí ó ń wáyé sí àwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá láti ọ̀dọ̀ àwọn afurasí Fúlàní darandaran. Wọ́n pinnu wípé ilẹ̀ Yorùbá yóò gbàjọba inú igbó wọn padà, pẹ̀lú ìlú àti oko, bí wọ́n ti sọ wípé ìkọlù àwọn Fúlàní yìí ni ó fa ọ̀wọ́ngógó oúnjẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn ọba, gbọ́dọ̀ ṣe àmúlò ohun àjogúnbá wọn, lára rẹ̀ ní agbára àjogúnbá láti gbógun ti àwọn adàlúrú àti ajínigbé, kí àwọn ọba má fojú tẹ́ńbẹ́lú agbára àdáyébá, kí ìjọba ní gbogbo ìpele náà mọ rírì ipa àwọn lọ́balọ́ba, kí wọ́n sì ṣe àmúlò wọn nínú ètò ààbò. Wọ́n ní kí gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣiṣẹ́ papọ̀ láti lé ibi kúrò lórílẹ̀. Bákan náà ni wọ́n ní ọba tí kò bá nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá fi àpèrè sílẹ̀, fi ààyè gba ẹni àṣà àti ìṣe Yorùbá bá jẹ lógún, bí wọ́n ti pè fún ìrónilágbára àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn nípasẹ̀ owó, ìdánilẹ́kọ̀ọ́, ohun ìjà, ohun àmúṣagbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpàdé yìí ké sí ìjọba ìbílẹ̀, ìpínlẹ̀ àti àpapọ̀ láti ṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń pè ní drone, pẹ̀lú àwọn ẹ̀rọ mìíràn láti fi wá gbogbo inú igbó àti ojúnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ẹ̀ka ilé-ìfowópamọ́ lánàá bí àwọn ilé-ìfowópamọ́ kan ṣe gbégi dí ààyè sí àpò ìkówósí tí wọn kò tíì so papọ̀ mọ́ National Identity Number, gẹ́gẹ́ bí Ilé-ìfowópamọ́ Àgbà (CBN) ṣe pa á láṣẹ. Ọjọ́ 1 oṣù Kejìlá ọdún 2023 ni CBN fi àkíyèsí ránṣẹ́ wípé àwọn yóò gbégi dí gbogbo tier-1 àpò ìkówósí tí kò bá ní BVN. Tier-1 ni àpò ìkówósí tí wọ́n lè ṣí pẹ̀lú káàdì ìdánimọ̀ tàbí àdírẹ́sì ilé. Àwọn wọ̀nyí kò ní àǹfààní àti ṣe ìfowóránṣẹ́ ju $50,000 lọ lójúmọ́ (50,000). Owó inú rẹ̀ kò sì gbọdọ̀ ju $300,000 lọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọn kò fún àwọn oníbàárà tí kò tíì ṣe àsopọ̀ NIN wọn pẹ̀lú àpò ìkówósí wọn ní ààyè àti wọ inú àpò ìkówósí. Òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé àwọn ilé-ìfowópamọ́ ti ń tẹ̀lé àṣẹ CBN wípé gbogbo àpò ìkówósí gbọdọ̀ so papọ̀ pẹ̀lú NIN àti BVN títí ìparí oṣù kejì. Oníbàárà ilé-ìfowópamọ́ kan tí òun náà kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ ìrírí rẹ̀ ní ẹ̀ka ilé-ìfowópamọ́ ní agbègbè Baga. Ó ní òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ kò fún òun láàyè àti ṣe ohunkóhun pẹ̀lú àpò ìkówósí àyàfi ìgbà tí ó tó fi ìwé-ẹ̀rí NIN hàn án. Ṣùgbọ́n àwọn ilé-ìfowópamọ́ mìíràn ṣì fún àwọn oníbàárà wọn láàyè àti ṣe ìdúnàdúrà pẹ̀lú wípé wọn kò tíì ṣe àsopọ̀ NIN wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu fajúro sí ìfẹ̀hónúhàn tí àjọ òṣìṣẹ́ NLC pè fún, bí ó ti sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti máa ṣèdájọ́ lórí ìṣèjọba rẹ̀ tí kò tíì ju oṣù mẹ́sàn-án lọ. Àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò jọ fi ìkìlọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ ní ọjọ́ 8 oṣù Kejì wípé àwọn yóò gùnlé ìfẹ̀hónúhàn lẹ́yìn ọjọ́ 14 tí wọ́n ṣe ìkìlọ̀
lórí bí ìjọba ṣe kọ̀ láti mú àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù ní ọjọ́ kejì oṣù kẹwàá ṣẹ. Lẹ́yìn èyí ni àjọ olókoòwò yẹra kúrò nínú ìfẹ̀hónúhàn pẹ̀lú àwáwí wípé wọn kò bu àwọn gbọ́ gbogbo ìgbésẹ̀ tí àjọ òṣìṣẹ́ ń gbé. Ìpàdé tí ó kẹ́yìn tí ìjọba àpapọ̀ pè síwájú ìfẹ̀hónúhàn àjọ òṣìṣẹ́ láti yí ọkàn àjọ òṣìṣẹ́ padà lórí ìgbésẹ̀ wọn ni ó forí ṣánpọ́n bí ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ṣe sọ wípé dandan àwọn gbọ́dọ̀ ṣe ìfẹ̀hónúhàn. Nígbà tí ó ń fèsì sí àjọ NLC, Tinubu ní èyí kò jẹ́ ìtẹ́wọ́gbà láti máa pè fún ìfẹ̀hónúhàn láàárín oṣù mẹ́sàn-án ìṣèjọba. Ó ní kí wọ́n dúró de ìdìbò gbogboògbò ọdún 2027 kí wọ́n bá wọn kópa. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfilọ́lẹ̀ ọkọ̀ ojú irin tí ó wáyé ní ibùdókọ̀ Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Ààrẹ tí ó dé sí ibùdókọ̀ ní déédéé aago 12 kọjá ìṣẹ́jú 10 ọ̀sán ni ó ṣàmójútó bí wọ́n ṣe bu ọwọ́ lu ìpele kejì àkànṣe iṣẹ́ ọkọ̀ ojú irin Red Line Project láàárín ìjọba ìpínlẹ̀ àti iléeṣẹ́ agbaṣẹ́ṣe. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó péjú síbi ìṣíde yìí láti rí Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Dàpọ̀ Abíọ́dún láti ìpínlẹ̀ Ògùn, Usman Ododo láti Kogi, Hope Uzodinma láti Imo, Bíọ́dún Oyèbánjí láti ìpínlẹ̀ Èkìtì àti Babagana Zulum láti Borno. Lára àwọn tí ó tún bá wọn kópa ni Olórí Òṣìṣẹ́ fún Ààrẹ Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà, Gómìnà àná fún ìpínlẹ̀ Èkó Akínwùmí Àḿbọ̀dé, Ọba ìlú Èkó Ọba Rilwan Akiolu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀, Ààrẹ Tinubu ṣèlérí láti gbógun ti ìwà ìbàjẹ́ bí ó ti tẹnumọ́ wípé èyí jẹ́ kòkòrò ajẹnirun tí ènìyàn gbọ́dọ̀ yọ dànù. Ó ní àyípadà ṣeé ṣe, a sì gbọ́dọ̀ ṣàṣeyọrí pẹ̀lú rẹ̀. Bí ó ti gbóríyìn fún Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú fún ìgbésẹ̀ ńlá, ó ní ó wà lára àlá rere tí àwọn ń lá láti 20 ọdún sẹ́yìn. Òun á máa rán wọn níṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà wọn nígbà náà láti ṣe àyẹ̀wò sí bí nǹkan ṣe ń lọ sí, wọ́n sì ṣiṣẹ́ takuntakun. Ààrẹ ní inú òun dùn bí àwọn ṣe ṣíde iṣẹ́ reluwé àkọ́kọ́, kò sí ààyè àti rẹpẹ̀pẹ̀ nítorí iṣẹ́ pọ̀ nílẹ̀ ní gbogbo ẹ̀ka ìjọba. Òun sì ní àfojúsùn fún àṣeyọrí iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ó ní òun gbóòórùn àǹfààní ọrọ̀ ajé nípasẹ̀ iṣẹ́ àkànṣe yìí. Òun sì ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè yìí yóò borí ìṣòro ọrọ̀ ajé, ṣùgbọ́n a nílò sùúrù àti ìfarajìn. Tinubu ní ìtàn ìpínlẹ̀ Èkó yóò rántí gbogbo wọn sí rere. Kì í ṣe ẹ̀ṣẹ̀ láti lá àlá rere, ṣùgbọ́n a gbọ́dọ̀ ní àfojúsùn. Ìgbésẹ̀ àṣeyọrí tí wọ́n gbé yìí gbọ́dọ̀ tẹ̀síwájú débi èrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.